òṣì ò dáa, Olódùmarè ò ní jẹ́ òfòṣì lùgbà. Ọdún tuntun rèé, Olódùmarè ò ní jẹ́ ká òfòṣì lu ọdún yìí. Ìwọ tó bá ti ń follow iléeṣẹ́ The OilFM Herbal Ventures, ó rí i pé nǹkan tó máa ń ṣe aráyé lóore òun làwa máa ń fi ilẹ̀ lórí péjì wa, bóyá ní Facebook ni, ní YouTube ni, ní TikTok ni. Wo iṣẹ́ tí mo fẹ́ fi hàn yìí, iṣẹ́ téèyàn máa fi ń kógo ọdún já ni, tó bá dọ̀rọ̀ finance, tó bá dọ̀rọ̀ àṣeyọrí nípa tajé. Ewé àkókò, ọ̀pọ̀ ìwúlò ló wà lára ewé àkókò. Ọ̀pọ̀ ìwúlò, tá a bá sọ̀rọ̀ nípa ìwúlò ewé àkókò, a lè sọ látòní dọ̀la, tá a sì ní sọ̀rọ̀ nípa ìtàn. Ṣùgbọ́n kí ni mo fẹ́ sọ fún ọ? Báwo lọ ṣe lè lo ewé àkókò fún iṣẹ́ ajé tó fi jẹ́ pé ọ̀ọ́rì tajé ṣe? Jẹ́ sọ̀rọ̀ yìí, ìwọ tó o bá lókoòwò ńlá níṣẹ́ yìí dáa fún jùlọ. Ìwọ tó o bá lókoòwò ńlá, tó o níṣẹ́ ńlá tó o fẹ́ kó gbèrú, oníṣẹ́ yìí dáa fún jùlọ. Ìwọ tó o wá lókoòwò ńlá, ṣùgbọ́n tó o lókoòwò tó o fi ó gbèrú, tó o fi ó dirun kó digba, ìwọ náà lè lo iṣẹ́ yìí tó o bá lè afford ẹ̀. Báwo ló ṣe máa ṣe? Ohun àkọ́kọ́ tó o máa wá, ó ní ewé yìí, ìyẹn ewé àkókò. Wàá wá ewé àkókò. Tó bá ti já ewé àkókò, wàá já, wàá kó tẹ́lẹ̀ ìkòkò tàbí ìsasùn tí wọ́n àti ìfijóògùn rí láyé. Ìkòkò tàbí ìsasùn tí wọ́n àti ìfijóògùn rí láyé, ó ní wàá kó ewé àkókò yìí tẹ́lẹ̀ rẹ̀. Tó bá ti wá kó tẹ́lẹ̀ rẹ̀, ọ wàá lọ wá ẹlẹ́dẹ̀. Odidi ẹlẹ́dẹ̀ ni wọ́n máa ń lò. Ìdí ni pé ẹni tí ó bá lórí ahun, tí ó lo ẹsẹ̀ ahun, tí ó lo ọkàn ahun, ṣé ẹ mọ̀ pé odidi ahun lolúwẹ̀ ó rà. Tó bá ti wá ẹlẹ́dẹ̀, wàá pa. Tó bá jọkùnrin ni ọ́, wàá wá kọ ẹlẹ́dẹ̀. Tó bá jóbìnrin ni ọ́, wàá wá bo ẹlẹ́dẹ̀. Tó bá ti wá pa ẹlẹ́dẹ̀ yìí, wàá yọ ọkàn ẹlẹ́dẹ̀ yìí, fi ọkàn ẹlẹ́dẹ̀ lé orí ewé àkókò tó ti fi sínú agbada. Kí ló tún kù tó fi sí? Ọ wá ẹsẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn mẹ́rẹ̀ẹ̀rin, wàá gé ẹsẹ̀ rẹ̀ kúkúkú lọ́nà mẹ́rin, wàá kó lé, wàá kó sí pẹ̀lú. Tó bá ti kó sí, ọ wàá lọ wá atare, odidi atare 7, wàá fi sí. Ọ wá ìkòódẹ tó jẹ́ ìkòódẹ akọ, ìkòódẹ 7, wàá fi sí. Wàá fi itún díẹ̀ sí, wàá fi lẹ̀kẹ̀ ifá díẹ̀ sí, wàá fi àbèrè díẹ̀ sí. Tó bá ti fi sí, ọ wàá tún wá ewé yìí, ọ wàá dàbò padà mọ́lẹ̀. Tó bá ti wá da ewé yìí bò padà mọ́lẹ̀, ọ wàá lọ wá kowé dúdú 7, ọ wàá kó lé orí ewé yẹn. Kowé yẹn ló máa wà lókè. Ewé kan ti wà sálẹ̀, àti kó gba àwọn èròjà yẹn síbẹ̀, àtúndé ewé mi lé lórí. Orí ewé tá a wá dà lé lórí kàn yẹn, ibẹ̀ ló wàá fi kowé dúdú 7 sí. Ìwọ jóṣẹ́ yìí. Tó bá jóṣẹ́ yìí, tó bá jó tán gúdúgúdú, ọ wàá lọ̀, yóò kúnná. Tó bá lọ̀, tó bá kúnná, ọ wàá po apá kan mọ́ṣẹ. Wá gbọ́. Tó bá ti wá po apá kan mọ́ṣẹ, sórí eléyìí tó pò mọ́ṣẹ yẹn, ọ wàá wá káfúrà ni mo pè ó, pẹlẹbẹ, káfúrà pẹlẹbẹ. Wàá wá káfúrà, bó ṣe ẹyọ kan, bó ṣe 2, wàá gún papọ̀ mọ́ṣẹ yẹn. Tó bá ti gún papọ̀ mọ́ṣẹ yẹn, kó sínú ike funfun gan, ó di wíwẹ̀. Sórí èjóògùn tó kù, ọ lè fògì lò, ọ lè fọtí lò, ọ lè fi kọ́stáàdì lò, kódà ọ lè fomi lò. Ìwọ máa fi lò. Láṣẹ Elédùmarè, tó bá lò, wàá dúpẹ́ fún Elédùmarè. Ó wá ní bàbá, ọṣẹ ajé kan ń bẹ tá à ń tà nílé iṣẹ́ The OilFM Herbal Ventures. Ìwọ tó bá ti mọ̀ wá dáadáa, ọṣẹ ajé kan ń bẹ tá à ń tà nílé iṣẹ́ The OilFM Herbal Ventures. Ọṣẹ ajé yẹn ló wà nínú àwo funfun tó ń wò yìí. 470,000 lọ́ṣẹ ajé yìí. 470,000 lọ́ṣẹ ajé yìí. Ìkan wà tó bá ti rántí tó wà nínú mírọ̀, ojú mírọ̀ báyìí là máa ń kọ́ṣẹ ajé yẹn sí. Òun náà lọ ń wò ńlẹ̀ yìí. Ọṣẹ ajé yẹn 700,000 níwọ̀n yìí náà yẹn ń tiẹ̀. 700,000 naira ni. Ó sì fẹ́ ṣiṣẹ́ yìí. Ó lè ṣe eléyìí náà fúnra ẹ̀. Àbí lè tọ́wọ́ tó wà lọ́wọ́ fẹ́ ká ṣe ká fi ránṣẹ́ sí ọ. Pè mí sí nọ́mbà yìí. Kò síbi kí tó wà lágbàáyé tá àti lè fi ránṣẹ́ sí ọ. Pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Àlàáfíà Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ o. Láṣẹ Elédùmarè.